Wumi put an update. Mo dẹ̀ ti notice Wumi. Àtijọ́ tí Prime Boy tó ti butter tó ti challenge Wumi. Ṣé ń gbọ́ mi? Àtijọ́ tí Prime Boy ti challenge Wumi, àtijọ́ yẹn lọ́kàn Wumi ò ti balẹ̀. Ẹ rí pé kò bọ́ta látijọ́ yìí. Now, and I'm telling you now, any updates tẹ́ bá rí tí Wumi put síta, Wumi kọ́ ló ń kọ o. Wumi kọ́ ló ń kọ update yẹn. Wumi ní ẹni tó ń kọ fún. Authoritatively ni mo sọ lè fún yín. Mo máa gbé gbogbo ẹ̀ jáde but kò tíì ṣe sí. Mo ń dúró de nǹkan kan ni. Tí kí ni ẹ bá ti click by next week. By next week, lágbára Ọlọ́run, I'm going to make a very full show with a lot of evidences for all of you. Ṣé ń gbọ́ mi? Satellite mi yìí wá àwọn kọ́kọ́ kiri. Tó bá ti cover gbogbo ẹ̀ tán, màá gbé wá fún yín. But let me just put it to you now. Wumi kọ́ ló ń kọ gbogbo kíní yẹn. Forget it. Ṣẹlẹ́dẹ̀ ẹ̀ tó dẹ̀ ń bá kọ́ yẹn. Wọ́n máa ti pa wọnú iná ni. Because many of nǹkan tí Wumi gbé síta tó kọ yẹn, ó wá manipulate àwọn èèyàn ni bó ṣe máa ń ṣe. And ó máa ń wá fẹ́ ṣe emotional blackmail. Ó ti mọ̀ pé àwọn olórí burúkú kan máa sọ pé èèyà ṣán fẹ́ pọmọ yìí ni ọmọ tọkọ ẹ̀ kú. Nǹkan tó bá bú odindi MKO Abiola tó ṣe DNA tí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Abiola ńgbà yẹn, ẹ bá mi thumb up kẹ́ comment. Tí anybody bá bímọ fún Abiola, bá Abiola ṣe bímọ tó, kí Abiola tó lè accept ọmọ yẹn lọ́wọ́ any woman, ó máa ní kó lọ ṣe DNA. I stand not to be corrected. Nǹkan tó lè mú dídí Abiola kó lọ ṣe DNA. Ta ni Wumi tó sọ pé òun ò lè ṣe DNA? Ó tiẹ̀ máa ṣe ná. Mo ti rí ó máa ṣe, Wumi ti rí ó máa ṣe. Ẹ máa wo ti yín. A máa débẹ̀. Now, ẹ̀yin tí Facebook ẹ jẹ́ máa bá mi comment kí lè mọ̀. Mi rí love and like. So that màmá ẹ pé video yẹn ò hang. Ṣé pé tẹ́ bá ti ṣe nǹkan kan máa believe pé ó hang. Máa end video yẹn. Mi dẹ̀ fẹ́ end there because ìjọ yẹn wọ́n sọ pé ẹ̀yin ń wò mí but èmi fi pé sí ń bẹ̀ mọ́. Wumi gbé update kan síta ní ẹni. Mama ka update yẹn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. I want you all to please pay attention to details. Ṣó ti yé yín? Wumi ló gbé kíní jáde bó ṣe gbé jáde láàárọ̀ yìí. Ní àwọn CCTV mi. I don't go around people's chat. Bó ṣe ń gbọ́ mi. Bó ṣe gbé kíní ẹ̀ síta láàárọ̀ yìí. Ní CCTV mi ló ti send ẹ̀ sí mi. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti máa kà fún yín. Tí n bá ṣe ń kà, màá máa analyze ẹ̀. Ṣé nǹkan tí mo sọ sí yín? But ó wà lórí page mi TikTok, kò sí lórí page mi TikTok. Ó wà lórí page mi ní Facebook. Tí n bá ṣe ń kà, màá máa dúró, màá máa analyze ẹ̀ fún yín. Now let's go there. This is one of the 5 pages to call. Only they silenced my husband by spreading rumors that he was on drugs. And now they have been targeting me by releasing a voice note I recorded few years ago for medical purpose. Wumi sọ pé they have silenced my husband by spreading rumors that he was on drugs. Wumi, I stand not to be corrected. Nobody silenced your husband. You silenced Mohbad because you were there 24 hours, 48 hours, 72 hours when Mohbad died. So, peradventure, if they have silenced Mohbad, Wumi, you tell us now who you allowed to come in when you were having a fight with Mohbad and all of you killed Mohbad. Wumi, wọ́n silence Mohbad. Tó bá dé wọ́n sọ fún wa sí pé wọ́n silence Mohbad. Definitely, ó mọ àwọn tó pa Mohbad because ó wà pẹ̀lú Mohbad ní 24 hours, 48 hours àti 72 hours tí Mohbad kú. Ó wá sọ pé ẹ máa gbọ́, Wumi sọ pé they silenced my husband by spreading rumors that he was on drugs. Wumi, point of correction. Nobody silenced Mohbad by spreading rumors pé Mohbad was on drugs. Abiko ye.
Ìwọ ló kọ́kọ́ bọ́ta, Darosha ló kọ́kọ́ bọ́ta. Ó sọ pé Mohbad ti kú. Ó sọ pé air infection ló pa Mohbad. Ìgbà tí wọ́n mọ̀ pé wọ́n silence Wumi, ìgbà tó lọ bá Gist lover, ọkọ yẹn kú. Ó pariwo síta, ó ṣe fídíò lórí chat ẹ. Ìwọ dẹ̀ ló máa ń ṣe fídíò back to back on every minute ló máa ń gbé update sí. Ṣùgbọ́n Mohbad kú, ó gbé update sí. Ó ní kí Darosha lọ update kó lọ sọ fún Insta blog pé etí ló pa Mohbad. Ẹ wá kọ yẹn tán, ẹ rí pé àgbà yẹn wọlé. Wumi gangan wá lọ bá Gist olórí burúkú, Gist apanilẹ́kún jayé. Ó wá lọ bá, ó wá sọ pé wọ́n ti pa. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ju egbò tí Mohbad ní, ẹ jù sí Mohbad. Wumi, Shotiri, when you come out to talk, you manipulate things, you manipulate your words. But unfortunately, because you are dumb, just like your mother-in-law, because you are daft, just like your mother-in-law. Mo nǹkan tó yẹ kó máa sọ. Only they have silenced Mohbad because one spread rumor pé drug tó mú. Ta ló sọ pé drug tí Mohbad mú ló pa? Ó tó ti wá bí tó máa gbọ́rọ̀ lọ. Nobody said, báwo la ṣe máa sọ pé drug tí Mohbad mú ló pa? Drug kan ló pa. Àdúrà update pé ìwọ àti ẹ̀lẹ́ ń jà nígbà tẹ́ dé láti ibi tán ti lọ ṣe ìkànjọ́ yẹn. So báwo ló ṣe jẹ́ pé àwọn èèyàn sọ pé drug tó mú? Ta ló sọ bẹ́ẹ̀? Ó tún ti ń gbérò mi bọ̀. Now ìgbà tó lọ bá Gist lover tó lọ ṣàlàyé fún, ìwọ ṣe sọ pé drug tó mú ló pa. Ó mà sọ pé àwọn Naira Marley ló pa ni, ó wá ń fi egbò wọn. Meanwhile, ìwọ ló wà pẹ̀lú Mohbad tó fi kú. Mutura dead. Thank you so much. Ìwọ dẹ̀ ló wà pẹ̀lú bọ̀bọ́ tó ṣe kú. Ẹ jẹ́ kí n máa kà lọ. And now they have been targeting me by releasing a voice note recorded a few years ago for medical purpose. Wumi, what is the voice note? Táwọn èèyàn ń gbé kiri. Who is targeting you, Wumi? Nobody is targeting you. If they are targeting you, mi ti debe yẹn, ẹ jẹ́ kí n filẹ̀. Wumi, nobody is targeting you. Nobody have your time. When we are ready for you, Wumi, you will answer the call. You will answer that call. You will answer Brekete's call. You will answer every solicitor's call. Mi rí ẹni náà. Kó lọ gba ẹni tó ju Fálànà lọ. When we are ready for you, they will call you and you will answer. Wọ́n ti bí bàbá la ya láì ẹni kokoda ní Nàìjíríà tó máa ní kó má jẹ́ ìpè wa tá bá ti need ẹ. Wọ́n máa pè ẹ́ kò tí kàn ẹ́, Wumi. Wọ́n máa pè yín kò tí kàn yín. Lọ page, go and take a chill pill. Ó yìí bá kàn ẹ́, má worry, má kú kí ikú tó dé. Nobody is targeting you, Wumi. Spare me your freaking fuckery. Spare me your manipulative acts. Only they are attacking our only child by labeling him as illegitimate. Wumi, ìwọ gangan mọ̀ nínú ara ẹ pé Mohbad kọ́ ló lọ́mọ yẹn. I want you to come out. Come and tell me. Tí ẹ gbé náwó mi lójú. Wumi, insult me. Ṣé bó ti insult bàbá tó jù mí lọ. Insult me. Ara mi gbà wọ́ sí gan. Wumi, only they are attacking our only child by labeling him as illegitimate. My husband was messed up mentally. Wumi, you messed Mohbad up mentally. Let me tell you why Mohbad was messed up by you mentally. Ìta ń gbóná fún Mohbad. Ìyàwó tó tún wà nulẹ̀, ó ní títa bá tiẹ̀ ń gbóná fún ọkọ. Ìyàwó tó wà nulẹ̀, ó gbọ́dọ̀ máa look forward sí pé òun fẹ́ lọ bá ìyàwó òun lé. Tóun bá ti rí ìyàwó òun, ọkọ òun máa balẹ̀. Wumi, reverse is the case. Instead, kúkú sínú lẹ́yìn, nǹkan tẹ́ ń put síta là ń follow. Prime boy confirm pé fún ní fọkànbalẹ̀ látàárọ̀ dalẹ́ rí. Àdúrà àbúrò ẹ̀ tó tún gbé nínú lẹ́yìn, òun náà confirm ẹ̀. Ó lójoojúmọ́ lẹ máa ń jà. Ó ní fún Mohbad nísinmi. Ó ní ìjọ́ tí Mohbad dé láti ọkùnrin wo ló máa lọ wá nǹkan àti jẹ. Ọmọ yẹn kọrin for hours. Ó tún dé Wùnmí ò fún nísinmi. Ó tún ń bàjà. Gbogbo ọjọ́ ló fún ọmọ yẹn nísinmi. Mohbad gan confirm ẹ̀ nínú voice note tá gbọ́. Ó lójoojúmọ́ ló máa ń fóun ní wàhálà. Wá lọ máa bá ìyá òun wá lọ máa pòkọ ìbànújẹ́ sí. Wùnmí, ta ni ò fún bọ̀bọ́ ẹ̀ nísinmi? Ìwọ ni number 1 person tó fún nísinmi.
bó ṣe jẹ́ pé wọ́n ní lára níta tó jẹ́ pé àwọn tó bímọ fún ló fẹ́ pa àtàwọn ìyá ẹ̀ tó ti náwó Mohbad tó ti pa sáyé tó tún fẹ́ pa inú ilé tó tún bọ̀ nǹkan ṣó fún ní ìsinmi ni Wùnmí mò ń bí ẹ lọ́rọ̀ ni wọ́n sọ pé tó bá bàjà tán ìwọ náà ló máa kó ẹrù tó máa lọ sínú hòtẹ́ẹ̀lì fódìndí ọ̀sẹ̀ 4 mi ìríbi tọ́kọ àti àwọn tí ń jà rí tó lọ jókòó sótẹ́ẹ̀lì tó sọ pé òun ń bínú Wùnmí Ọlọ́run á dájọ́ fún ẹ gbogbo àwọn apapọ̀ obìnrin rere tó ń wá justice ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé Wùnmí wọ́n á dájọ́ fún ẹ jẹ́ kí n máa kà lọ. My husband was messed up mentally, psychologically, and physically. If he had continued speaking publicly about his challenges. Wùnmí, ó sọ pé if Mohbad would have, tó bá jẹ́ pé Mohbad ń sọ̀rọ̀ síta pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe, bóyá kò ti ní kú, Wùnmí kò lè sọ̀rọ̀. Àìsọ̀rọ̀ Mohbad lórin tó ń kọ, ṣó ti gbàgbé ni, Prime Boy confirm fún wa. You think say I know they see? PA tẹ́ bá ń wò mí, ẹ bá mi send the video Prime Boy yẹn kí n play fún kó gbọ́. Prime Boy ti sọ fún wa. Only you think say I know they see me I they see ìmọ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ yẹn Wùnmí, Mohbad ò fi kọrin, Mohbad ò sọ̀rọ̀ síta, but gbogbo ẹ̀ ló fi ń kọrin. Òpònú ìyàwó tó jẹ́ òpònú olè tó jẹ́ pé olè ló wá jà nínú ilé Mohbad. Ó wá lọ lọ́wọ́ gbà ni, ó wá gba ẹ̀mí ẹ̀ ni, ó wá parí mission ẹ̀ nínú ilé Mohbad ni. Kò jẹ́ kó pay attention to details of his music. Ìwọ gan ò lè sọ pé orin tí Mohbad ń kọ ni, ṣé ìyàwó rere nìyẹn? Tó bá yẹ pé ọmọ orin tí Mohbad ń kọ ni, ó ní sọ pé Mohbad will speak out. Mohbad was always speaking out with his music. Wùnmí, Mohbad was always speaking out with his music. Ṣé bless ni? Bless lórin yẹn. No, ẹ bá mi wá bí tí, mo ń wá bí tí Prime Boy ṣe video yẹn jọ yẹn. You think say I know they see many things, too many things. Mi ìfẹ́ orin yẹn. Prime Boy ló jẹ́ ká mọ̀ pé Wùnmí ló ń bá wínú orin yẹn. Ipe oro bí mo rí, ṣùgbọ́n mo rí, mo kàn sọ̀rọ̀ ni. So Wùnmí, Mohbad ń rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Má sọ pé kò rí. Ìwọ ló stupid bí ya Mohbad náà ṣe stupid. Only if he had continued speaking publicly about his challenge, perhaps he would still be alive today. Wùnmí báwo ló ṣe fẹ́ wà alive? Ẹ ti ṣàpapín ẹran Mohbad. Ẹ ti orchestrate plan yẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ẹ ní gbé Mohbad lọ sílé alágbo kó lọ bímọ. Ẹ ní gbé ó ní lọ bímọ ní alágbo. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, Mohbad ò ní pé ẹ ní transformer tó ń pín kiri Lẹ́kì. Àṣírí tú sí Mohbad lọ́wọ́ lẹ pa. Wùnmí, ẹ jẹ́ kí n máa sọ lọ. Only I wish he had summoned the courage to come publicly as many times as he could. Wùnmí, báwo ni Mohbad ṣe fẹ́ summon courage láti bọ́ síta wá sọ̀rọ̀? Ìwọ àti ìyá ẹ ti kọ́kọ́ manipulate destiny ẹ. Remote control, ẹ fi control ẹ. Ọmọ 27 years old tí ò ní account number, tí ò ní account tó ń fowó sí, tó jẹ́ pé account ìyá ẹ àtàbúrò ìyá ẹ ló ń fowó sí. Ṣé ẹ ti kọ́kọ́ bà yé ọmọ yẹn jẹ́? Wùnmí, ṣé ẹ ti kọ́kọ́ bà yé ọmọ yẹn jẹ́? Ọmọ tó jẹ́ pé àgbàlagbà tó ní account, tí ò ní account. Ẹ jẹ́ kí n máa kà lọ. Only how I wish he had sum up the courage to come publicly as many times as he could, but he didn't want anyone to see his vulnerability. Wùnmí, but you saw his vulnerability and you took advantage of it. You saw Mohbad's vulnerability and you took advantage of it. Wùnmí, he was a gentle, calm soul. Number. Kò ní kó sọ yẹn fún àwa náà mọ̀. Eléri ibu. Only he was a gentle, calm soul, making a man feel inferior. Wùnmí, ẹ jẹ́ kí n kà tó ẹ má sì jẹ́ kí n sọ̀rọ̀. Only making a man feel inferior, making him live in fear, assaulting him publicly, among others. Now, only making a man feel inferior, making him live in fear, assaulting him publicly. Now, Wùnmí, so my people won't come and ṣẹlẹ̀ sí ọkọ ẹ. Ìgbésẹ̀ wo ló gbé as obìnrin rere? Tó bá yẹ pé bó ṣe ń fò kiri ńsìn tó lọ bá blogger to blogger, tó lọ bá gist wèrè ńgbà yẹn,
tó ẹ pé gba yẹn ló lọ bá ni ìwọ náà ní platform, you don't need to go to anybody. Ojoojúmọ́ ló update back to back. Òun ló different fún ẹ tó yẹ pé ìgbà tí Mohbad kú ẹ̀mẹ́jọ ló update lẹ́sẹ̀kẹsẹ̀. Myself, I miss you. Mohbad. You were just talking about yourself. It shows how selfish and self-centered you are. As Agbesu Mohbad. Okay, ọmọ yìí feel intimidated, don't feel threatened. Ìgbésẹ̀ wo ló gbé? Ìgbà tó máa parọ́ ní Mohbad ní kẹ́ máa sọ̀rọ̀ síta. Accepted. Mo ti fún ẹ example tipẹ́tipẹ́. Mo ní bọ̀bọ́ kan bully ìyàwó ẹ̀ ń bí báyìí. Ó sọ di ẹrú ó máa ná ànàfẹ́ kú tó bá fẹ́ do náà ànàfẹ́ kú ni. Bèbí yẹn sọ fún mi. Mo ní máa pe social ó ní kí n má pè mo ní mo ti gbọ́. Ọmọ ilé ìjọba kan ti máa ń send nǹkan sí London. Mo dẹ̀ lábúrò kan tó ń ṣe social worker. Ẹ̀yin ẹ̀ mo ti pe ẹni yẹn. Mo fún wọn ládírẹ́sì mo fún wọn gbogbo ẹ̀. Ó mà ti fúnlé, ó mà ti níwèé. Just because girl yẹn ò níwèé, ó máa bully ẹ̀, ó máa threaten ẹ̀. A ní tó bá lọ fẹjọ́ sọ máa gbé padà sílé. Mo máa sọ̀rọ̀ síta. Wùmí tí Mohbad bá tẹ̀ ní kò má sọ̀rọ̀ síta. Tó dẹ̀ mọ̀ pé gbogbo kíní ìṣẹ̀lẹ̀ sọmọ yìí pé ilẹ̀kùn kú lọmọ yìí kàn. Ta ni ò bá sọ̀rọ̀ síta. Ṣùgbọ́n àìbìkítà òkun ẹ̀ tẹ́ níbàjẹ́ òkun ẹ̀ ẹni tó fẹ́ sunjẹ tẹ́lẹ̀ ni tó wá fẹ́ pọ̀ para lọ́rọ̀ Mohbad. Ẹni tó fẹ́ yẹ kó kú tẹ́lẹ̀ ni ó wá láwọn encourager, àwọn enabler tó enable kú yẹn true wọ. Kí ló fẹ́ ṣe? Ẹ jẹ́ ká máa kà lọ. The last time they attacked him, I begged him to speak out, but he felt powerless against the influence of the industry gods. Shengbo, only the last time to attack him. Olohun be ko speak out. Only but Mohbad do speak out. On beru àwọn industry god. Wumi, I'm telling you all, Wumi knows a lot. If Nigeria were to be a sane country, Wumi will be locked up by now. Pẹ̀lú gbogbo updates tó máa fún wa lójoojúmọ́ tá dé rí àwọn àṣírí ńlá ńbẹ̀. Wumi, who are the industry gods? I want you to come out and tell us. You know a lot. Why are you keeping mute? Why are you just protecting your son? Báwo ló ti jẹ́ pé ọmọ yẹn ló jẹ́ lógún? Ikú tí Mohbad kú ò jẹ́ lógún. If you really mean all this that you said, go to Brekete, go and say your truth. Go to Falana, say your truth to Falana. And stop manipulating Nigerians. You said, I beg him to speak out. Wumi, you never did. Ìwọ gangan ló ń threaten Mohbad. Mohbad inú ẹ̀ ńgbà kan. Ìgbà tí Mohbad káṣekúṣe mọ́ ẹ lọ́wọ́. Ó nà ẹ́ blue black. Ó dẹ̀ ya gbogbo photo bó ṣe nù ẹ́ yẹn. Anytime tí Mohbad bá ti fẹ́ sọ̀rọ̀ síta, ó máa fi photo yẹn threaten ẹ̀. Ó sọ pé ayé àbàjẹ́ bí ayé little cash. Ó máa gbé àti Yemi, God bless you. Tí Mohbad bá ti fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún tó ń ká mọ́ ẹ lọ́wọ́. Those are one of the things tó fi threaten Mohbad ńgbà yẹn. Nǹkan tó fi ṣe fún pọ̀ o. But one of the things tó fi Mohbad dẹ̀ wò pé ẹrọ̀fọ̀ lòun ti ń bọ̀, inú yàmàyàmá lòun ti ń bọ̀, kò dẹ̀ fẹ́ padà síbẹ̀ because ó ti taste ọlá ti dùn mọ́. Wùmí, bọ́ síta kò já mi pé ó ní fídíò àti fọ́tò lọ́wọ́ bí Mohbad ṣe nù ẹ́ tó tẹ̀lé pé káṣekúṣe mọ́ ẹ lọ́wọ́. Ó máa ń sọ fúngbà yẹn ni pé ayé ẹ máa bàjẹ́ bí ayé little cash ni tí n bá ju fọ́tò yìí síta. Ó dẹ̀ ń sọ fún pé ṣọ́mọ ìpọ́n máa lísìn sóbìnrin. Butter. So why are you not telling me you told him to speak up? Wumi, you never encourage Mohbad to speak up. You are always threatening him with different things. You are always threatening him with different things. Number one here, I get bossy. Number two. Only Mohbad would have sought medical treatment after his injury if he didn't live in constant fear. He avoids hospitals because he believed the medical system could be compromised. Aramide, God bless you. Only Mohbad would have sought medical treatment. Ìgbà tí injury ṣẹlẹ̀. Wùmí, ìwọ ṣe sọ fún Gist Lover pé injury ni Mohbad ní. Ó sọ fún Gist Lover pé injury ló ní. Ó sọ pé wọ́n ti pa. Ó ní Naira Marley àti Sam Larry ti pa. Why tó ṣe wá sọ fún Anderson pé ìgbà injury ló ní. Wùmí, àní lot wà níbí báyìí. Tó yẹ pé Nigeria police fẹ́ ṣiṣẹ́ ni. I need kama pariwo báyìí. Wumi should have been taken into the police custody for questioning because a lot of secrets Wumi is
spitting out in this update. And my brother said, only Mohbad would have sought medical treatment after his injury. If he did not live in constant fear, he avoids hospital because he believed the medical system could compromise. Wumi, báwo ló ṣe mọ̀ pé medical system will be compromised? How do you know that? Ṣé tin compromise wọ́n tẹ́lẹ̀ ni? Ó ti wò pé bó ṣe compromise àwọn ọlọ́pàá, bẹ́ẹ̀ náà lẹ ṣe lè compromise medical system. Wumi, can you see your life outside? Can you see your yansh outside, Wumi? Only medical system could be compromised. So, báwo ló ṣe mọ̀ pé wọ́n máa ń compromise àwọn hospital? Ó ti mọ̀ pé bẹ́ ṣe máa ń ṣe nìyẹn, àwọn ọlọ́pàá tẹ́ lọ bá bó ṣe compromise nìyẹn, tó fún wa ní police report, bó ṣe jẹ́ pé wọ́n tọ́jú death certificate. Ẹ máa gbọ́, only medical system could be compromised and doctors can be bribed. Only doctors can be bribed to harm him. Báwo ni Wumi ṣe ń sọ̀rọ̀ lórí assumption? I'm not going to say Wumi is speaking on assumption. He's speaking with facts. Báwo ni Wumi ṣe máa fẹ́ náà rẹ̀ sọ pé on lè bribe àwọn doctor kan pa Mohbad. A jẹ́ pé nǹkan tí Wumi ṣe gangan ló ń sọ fún wa. Wumi, you were bribed. You know what you have done to Mohbad and you killed him. Nǹkan tí Wumi ṣe ló ń dà sórí àwọn doctor. Báwo ni mo ṣe máa jí láàárọ̀ ọjọ́ ayé mi tí mo máa sọ pé wọ́n lè bribe doctor kó pa Mohbad. Wọ́n lè bribe doctor kó harm Mohbad. Who does that? Nínú audio tá gbọ́ Wumi tí máa bẹ play later. Mohbad ló sọ pé hospital tẹ́ gbé mi lọ wọ́n fẹ́ pa mí ńbẹ̀ o. Mohbad sọ pé Wumi tí n bá kú gbogbo ayé máa mọ̀ pé wà táwọn ẹbí ẹ lè pa mí. Why are you now pushing the narrative to the doctors? Why, Wumi? Wumi? And then to be cockini. Oh, stupid. I just stupid ni. Because Anthony Lakaye kọ́ ló bẹ kọ́. Please, I want you to pay attention to details. Wumi sọ pé, I know a lot, but they won't allow me to speak my truth. Wumi, what is your truth? Why did you go to Abu Ebel? I thought you told Abu Ebel a lot. You don't have to tell us a lot. Go to Brekete. We don't want to freaking hear your a lot. Your a lot is not gonna change our mind. We have this strong belief that you killed Mohbad until it is proven in the court of law, until it is proven at Brekete's court. We are not gonna change our mind. Our mind is rigid that you killed Mohbad. Check back on so. Also, I know a lot, but they won't allow me to speak my truth. Who are the people? When we speak your truth and let your truth set you free. Immediately you speak your truth, nothing is going to happen to you. I can give you that 100% assurance because the whole world, they are watching this justice for Mohbad. What the Femobito Madasi? Wumi, if you want protection, go to Brekete. Nothing is going to happen to you. Nobody is going to harm you. Come out and speak your truth and let your truth set you free. Because you are saying now that you know a lot. Boshelaba just love and yet to support a lot. Otukuro mbe. Oloba girl to ikeji just love at most casting by. Oloba ye no. Osope I know a lot. But you are not saying anything. Wumi, stop your manipulative acts. Stop it. Stop your lies. You know a lot because you killed him. You killed him. Stop acting for us. You are acting, but you are a failure in your acts. You failed. Only your favorite fake activists and bloggers. Your favorite fake activists and bloggers can continue to defame me. Wumi, you are so stupid. Shall I look pretty fake? Do I look like a fake person to you? Do I look like a fake person to you? Talolo me to fair bribe me. You are saying what you are doing to your bloggers. Wumi, who is defaming you? Okay, if you don't want us to defame you, tell us what killed Mohbad. Tell us what you witnessed 24 hours, 48 hours, and 72 hours when Mohbad died. Because you were the only person that was with him. Even Adura said he was not there. Darosha said he was not there. Wumi, it was just you and the nurse. Tell us your truth. Tell us your truth, Wumi. But I pray God rewards them for their actions. Amen. If they eventually kill me too, Wumi, ìwọ ló máa para ẹ. Tó bá gbọmọ lọ́wọ́ ẹ tó wọ́n pa ẹ́. Ọ̀bọ ni ó para rẹ̀.
ọ̀bọ ni ó para rẹ̀, a ò ní pọ̀bọ́, a ò ní pọ̀bọ́, ọ̀bọ ni ó para rẹ̀. Wumi, you have a plan, but I swear with my living God, àṣírí ẹ máa tú kó tó carry out planning. Wumi, by next week I'm bringing gbogbo CCTV mi. Mo ní kó bá mi lọ ká àwọn network ibì kan. Mo fẹ́ kó jọ pé kí wá fàájà fún ẹ ní next week. Ẹni tẹ́ bá ní voucher ẹ lọ get voucher o ní next week. Orí internet ó máa blow ní next week. I can assure you all that. Ẹ mọ̀ pé mi mofo, mi dẹ̀ ń gbé òfò wá fún yín. CCTV mi ti lọ sí around the world. Wọ́n bá mi pile up àwọn nǹkan kan. Mo ń ṣe bẹ̀yẹn lọ́wọ́ tó bá ti jiná. By next week, ìwọ tó ní phone, ìwọ tó ní voucher, lọ ra voucher. Ó máa lẹ́tìkẹ́ lórí àwọn kan ni. Only if they eventually kill me too, like they did to Mohbad. Wumi wọ́n ló máa parẹ́, ọ̀bọ ló máa parẹ́, àwa kọ́ ló máa parẹ́. Just know I said this. Ṣé ń gbọ́ Wumi. Only if they kill me too, just the way they killed Mohbad. Only just know I said this. You mean? Shori bitoti daft be ya Mohbad ni. Oh, ti son kokon mi bayi. You have not told us anything. So we don't have anything to hold on to. Aramide, God bless you. You said, if they kill me the way they kill my husband, just know I said it. Wumi, you have not said anything. That fool. You have not said anything. What have you said? She illiterate bit here look we internet in. You have not said anything. So we can't hold on to anything. Wo Mohbad ni timbaku emu mi o, timbaku emu Naira Marley o. I hold on to that. But you ti son kankan. So wo gba ti ìyàwó AY comedy, AY show. Ìgbà tó wà ti ìyàwó ẹja, ìyàwó ẹ update. Ó ní tóun bá kú. Ó ní kò dárúkọ ko ẹ but ati mo poko ẹ ló ń bá wí because olójoojúmọ́ ló ń ná òun ló manipulate òun. I lè hold on to that. Wumi tó bá kú akutu ku e lọ́nà ọ̀run because kò sí nǹkan tá máa hold on to, kò sí enter le baja because you have not even said anything. Ó ti kọ epistle page méjì but we are yet to hold on to anything. Àbíkò yé yín now ẹ jẹ́ kí n máa sọ lọ. Only if they eventually kill me too, like they did to Mohbad, just know that I said it. It may not be direct. Even if it is not direct, Wumi, ìgbà tí mo wà school, wọ́n kọ́ wa ní direct and indirect speech. Wumi, both direct and indirectly, you have not said anything. Bumi Bakari, God bless you. Wumi, even if it's direct or indirectly, Wumi, you have not said anything concerning Mohbad's death. We need you to say it. You say even if it's indirect, directly or indirect, you have not made any tangible thing. Abiko yeyin. Now, only so many things have happened since I lost my husband. What happened, Wumi? Yet I cannot speak. Wumi, you are a blatant liar. What happened? Ìwọ ló ṣì ọmọ. Ìwọ tó yẹ pé kí nǹkan tó ṣẹlẹ̀, ó ti fò lọ. Ṣé bó sọ pé tí ẹ sọ fún mi, ṣé bó sọ pé Fálànà ní kó má sọ̀rọ̀ ni. Ó mà ti ń sọ̀rọ̀ dá wa bloggers gan lọ́sìn. Àní ibi tá máa fa okùn ẹ̀mí ẹ̀ jáde, ó máa bọ́ta ṣáná sí kámẹ́rà fúnra rẹ̀. I can assure you that. Wumi, ibi tá máa fa okùn ẹ̀mí ẹ̀ jáde, ó ní lọ bá blogger mọ́. Ó ní lọ bá blogger mọ́. Àbí kò yẹ, ó máa ṣáná sí kámẹ́rà fúnra rẹ̀ tó máa ka wìtìwìtì. Èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀. Àti débẹ̀ fẹ́. Má gbé yín débẹ̀. Ẹ lọ ra voucher ní next week. Keep it locked. I cannot tell you when next week, but before the end of next week, internet might blow. So many things have happened since I lost my husband, yet I cannot speak. I am helpless, but I know God will see me through this. I want the whole world to know that I tried to speak up. I was singing. Only I want the world to know that I tried to speak my truth. Oh, Wumi, oh, shame, kokon. Awata de too. Wumi, you never tried to speak any truth. Even we that we are trying to speak the truth to show the world that what they said about Mohbad was all lies. You are bringing out nuisance, non-entities. You are bringing out non-entities, lunatics to attack people that are saying the truth. Wumi, you are not speaking. We that we are helping you, our gongoloje kowaba full support. We that we are helping you, you went
to gather bunch of lunatics, bunch of nonentities, bunch of no future ambitions, bunch of locals, bunch of rash set of people, bunch of jobless ash, bunch of jobless hawkers, bunch of idiots, bunch of nuisance. You put them together to attack people that are saying the truth concerning Mohbad's death. And you are telling me you want to speak your truth. Wumi, if you want to speak your truth, you don't have to go to any blogger. Go to Brekete. Or shine si camera ko so truth eh. Oyi rin eni say, you want to my botaka. I want the whole world to know that I tried to speak up, just as my husband always wanted to, but they bullied him to silence, as they are currently doing to me. Wumi, who is bullying you? Take us to court. Wumi, if you think people are bullying you unjustly, take us to court. Wumi, if you think we are actually bullying you by asking you that you were there with Mohbad 24 hours, 48 hours, 75 hours before Mohbad died, we are just asking you, she bere o faja, she ati koja ye wa di ba she bere yen. That is not bullying, Wumi. Because when you say, "Shotiri, e to ba ti wa pẹ̀lú àwọn tó stupid, tó daft, and uno ma o ti e lọ́pọlọ na, ọpọlọ ẹ ti yoro. Ọpọlọ dambu ló wà lórí ẹ, dambu chicken ti lari ti ń tà yẹn. Dambu ló wà lọ́pọlọ ẹ. Dambu chicken ti lari ti ń tà yẹn. Òun ló wà lọ́pọlọ ẹ, Wumi. Because tọ́pọlọ ẹ bá pé ni, o ní sọ pé o fẹ́ sọ̀rọ̀ wọ́n bully ẹ. Asking you, because you were the prime suspect and witness before Mohbad died. So we asking you now that what killed Mohbad, you call that bullying. You must be high on cheap drugs. Number 3. Only the DNA issue is one that has brought tears to my eyes and pains to my heart. Wumi, báwo ni issue DNA ṣe máa bring tears to your eyes, Wumi? Ìwọ gangan mọ̀ pé Mohbad kan ló lọ́mọ yẹn. Ó yá wá sọ fún wa. Kí ló dé tí Mohbad ṣe fẹ́ ju ọmọ yẹn sínú omi odò ya Láró? Ìgbà tẹ́ ń bọ̀ láti show yẹn. Kí ló dé tí Mohbad fẹ́ ju ọmọ yẹn sínú odò ya Láró? Ìwọ ṣe bá Mohbad jà ńgbà yẹn. Àbí gbà tí Mohbad sọ pé tó ń bẹ jà nínú yàrá tí àdúrà sọ pé òun gbọ́ ipe ìjà Canada lẹ ń jà. Ìwọ ṣe sọ fún Mohbad pé Mohbad ṣó pé wọ́n ló nọmọ yìí o. Àdàbí àdá fún ẹ. Ìwọ bá ti ẹ sọ yẹn kí posterity wa máa judge àwa ńsìn. Ìwọ bá sọ yẹn ká gbọ́ nu voice note náà ìgbà tí Mohbad ń accuse ẹ. Ó máa sọ nǹkankan, ó máa dákẹ́ ni. Àdúrà tún lóhun wá síbẹ̀. Ó lóò ṣílẹ̀kùn. Ó ní ṣùgbọ́n wà tí Mohbad ń jà gidi gan. Ó lóhun dẹ̀ ń gbọ́ Canada. Ìwọ ṣe sọ fún Mohbad nígbà yẹn tó ní kó lọ ṣe DNA kóhun tó mú wà tọmọ lọ sí Canada. Ó ṣe wá jẹ́sìn ló wá sọ pé àwa ń bèrè oní DNA ń pa ẹlẹ́kún. Báwo ni DNA ṣe máa pa ẹlẹ́kún? Olóṣó nìkan ni DNA máa pa ẹlẹ́kún. Olóṣó àti àtòkóbó ni DNA máa pa ẹlẹ́kún. Báwo ni DNA ṣe máa pa ẹlẹ́kún? Mohbad Wumi, ẹ jẹ́ ká máa kà lọ. Only the DNA part, only the DNA issue is the one that has brought tears to my eyes and pains to my heart. Ìwọ ní pain ni. Ìwọ tó ń gẹni fanti kiri Èkó. Wumi, ṣé torí mo ti fún ẹ ní picture ẹ? Gbogbo picture yẹn ni màá mú wá fún ẹ next week. Ó mọ gbogbo bó ṣe rìn kiri. Wumi, tó bá ń gbọ́ investigative analytic blogger BJ ló ń jẹ́ bẹ́ẹ̀. Satellite mi no network failure ni. Màá wá analyze ẹ fún ẹ, màá dẹ̀ fẹ́ kó wá debunk ẹ with facts and figures. I will give you the times. Gbogbo aṣọ tó ń wọ̀, every damn thing, I will give it to you. Ìwọ tí díẹ̀ tí wà ń tà. Mo fẹ́ gather information mi tán ni. Adébísí, God bless you. Mo fẹ́ gather information mi tán ni. Yeye Judy, give me that English. The analytic, investigative blogger. Makalo. Only the DNA issue is one that has brought tears to my eyes and pains to my heart. And my legal team has advised me not to dignify anyone with a response. Ewolori buruku. Baba Falana Bobby, ṣé wọ́n ló fún advice. Àbáwọn tó ń ṣiṣẹ́ lábẹ́.
Baba Falana. Baba Falana. Ó sọ pé ní kó má dá wa lóhùn. Ó mà ti ń sọ̀rọ̀ jà wá gan lọ. Wumi. Ó sọ pé ẹ jẹ́ kí tún ká o. Ó ní my legal team has advised me not to dignify anyone with a response. Wumi ó ti dá wa lóhùn. Ìwọ tó ń dá wa lóhùn. Eléyìí tó ń ṣe náà ó ń dá wa lóhùn ni. Why do you like lying? You lie with your Wumi, be God bless you, my darling sister. Wumi, you lie with your freaking full chest. Ó ní wọ́n ní kó má dá wa lóhùn. Gbogbo eléyìí tó ti ń ṣe nǹkan. Kò ní yé àwọn legal team wọn. Káwọn lọ gbé àkọ́bí ọmọ wọn. Àti igi lẹ́yìn ọgbà wọn. Àti ògo ilé wọn kan lọ gbé sin. Kan wá sọ pé kan má sọ̀rọ̀. Wumi, kò ní yé gbogbo legal team wọn. Ó gba ẹnu mi. Kò ní yé gbogbo legal team tó ní kò má sọ̀rọ̀. Ìwọ tó yìí máa bọ́ta sọ̀rọ̀. Tí bá gbé gbogbo investigation mi bọ́ta tán. Àní wàá ṣáná sí camera. I swear with my living God. Wàá ṣáná sí camera. Tí bá gbé gbogbo evidence mi síta tán. Ìwọ báwo. Ó lọ ní kò má sọ̀rọ̀. Kò ní yé àwọn tó advice kò má sọ̀rọ̀. Ó ní my legal team has advised me not to dignify anyone with a response. However, I feel compelled. Wumi wako lo ko gbogbo yinbo yi. Ma tún gbé evidence wá fún ẹ pon be ko ni. I feel compelled to address the misconception arising from my silence. Ẹ wo wèrè. Ó ní silence. Ṣọmọ yìí kò mọ àwọn òyìnbó tó ń kọ ẹni. Àbọ̀ bá kọ́. Wumi wọ́n bẹ́ẹ̀ kọ́. Oh, they too sáré go through it before you put it out there. Agbepe there might be typing error. Only I feel compelled to address the misconceptions arising from my silence. Your silence. Wumi, you want silence. You want to see the speaker. You want loudspeaker. You want to lo so nko egbere loba abu ebe. You want to lo suku loba won ayati. You want to lo suku loba won sele. You want to lo suku lo sórí gbogbo platform lo suku lo. Only let me clarify. There has never been any doubt or discussion about Liam's paternity until my husband's demise. Shut your freaking mouth up. There has always been a doubt. And you are sọ fún wa. Kí ni ìdí tí Mohbad ṣe fẹ́ ju ọmọ yẹn sínú odò Yalaro? Tó bá jẹ́ pé kò sí doubt. Kí ló dé tí Mohbad ò ṣe bá yín gba visa Canada? Why were you fighting Mohbad? Ó ń bá Mohbad jà, Mohbad dẹ̀ sọ fún ẹ pé ṣé until tó bá sọ fún wọn tó ní ọmọ òun ò ní mú wá tọmọ yẹn lọ sí Canada. Ó dẹ̀ fi ṣe kàkà ke kú má jẹ sese, ó dẹ̀ fi ṣàwàdànù. So why are you now telling me there was no doubt to me? Tá bá rí ẹ, Ọlọ́run rí ẹ. Ọlọ́run tó máa kó ẹ kú, tó máa kó ẹ lọ́jọ́, tó máa tẹ́ ẹ sílẹ̀, tó máa tẹ́ mi sílẹ̀. Tó bá fi pa rí ẹ, kò sáṣe gbé Wumi. Kò sáṣe pamọ́. Àbí kí ẹ bá wala ṣe máa sọ. Àṣegbé kan ò sí Wumi. Kò dẹ̀ sáṣe pamọ́. Kò má ti ṣe ni ìdí ẹ ti wà ńta. I am telling you with facts. So don't come out to tell us. If you are even saying there is no doubt, let me tell you, in a civilized and sane world, bí Mohbad ṣe kú yẹn, ó máa kọ́kọ́ ti ẹ̀ mọ́lé, wọ́n ṣe forensic, wọ́n ṣe autopsy, wọ́n ṣe prokini kan tó gbé lọ sí ìlú òyìnbó yẹn, wọ́n dẹ̀ ṣe DNA, because they want to know the motive behind Mohbad's death. For the fact that the wife was there 48 hours, 72 hours, 24 hours. Gbogbo yẹn ló máa ti ṣe ní sane country. Gbogbo yẹn ló máa ti ṣe ní civilized country. But just because the police has been compromised, the way you said the doctors will be compromised. That is why you have that your dirty sticking mouth. Anyway, tongue will be shalanga yẹn. Ìtorí ẹ̀ ló ṣe bọ́tà tó yìí ń sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀. Only let me clarify, there has never been any doubt or discussion about Liam's paternity until my husband's demise. It is disheartening to hear false narrative circulating on social media. Okay, prove it to us that it is false narrative. I want to see the results of your DNA, Wumi. Prove it to us. I want you to prove it to us that it is false narrative. Give me the results of your DNA. Prove it to us, Wumi. Okay, Roland, Papa Mohbad ló ní yam. Mo ti sọ fún ẹ. Àbí kò yẹ. Mo ti sọ fún ẹ pé ìwọ lọ ṣe DNA
tó bá ṣe DNA tó bá paste sórí wall tí mo dẹ̀ rí pé Mohbad ló lọ́mọ yẹn èmi gan máa bọ́ta máa celebrate ẹ mo dẹ̀ máa bẹ̀ ẹ́ mo máa ṣe chat fún ẹ tó máa pè wọlé tó máa gbàdúrà fún ẹ àbí kan tí mo sọ yẹ Wumi until then let us keep it logged kémi lọ gbé gbogbo findings mi tí mo ti ṣe káàkiri kí n gbé wá ní next week. Only my husband never for once questioned the paternity of our sunshine. Wumi, Mohbad questioned it. That was why you ended his life. You think, say, I know they see too many things in Mole. Can you come and tell us, Wumi? The voice note Mohbad put out there concerning you, telling you if he died, they should owe you and your family responsible. Oh, my analyzing regarding the voice notes that they played that Mohbad said they should hold me responsible. This is what happened on that day. Wumi o magbesita. Oh, ma sorong pa yen. O kon wa tamo atamo. Oni kebe kebe omo kekere. Old mama Nyongi, 26 looking 65. Only my husband never for once questioned the paternity of our sunshine during his lifetime. Neither did my father-in-law or his families. Baba has always been questioned. Tí baba bá bọ́ta tó sọ pé èmi kọ́ ni mo béèrè ẹ̀, àwọn ìlú ló béèrè ẹ̀. Ṣùgbọ́n pé baba dẹ̀ tuntun sọ. Baba sọ pé when my son is in the house, Wumi will cook noodles. She will put sleeping tablets in the noodles, and she will so that my son can sleep and Wumi fucks around. Mo sọ bí baba ṣe sọ. Only she fucks around. Ikanra gan ni baba fi sọ njo yẹn. Wumi o ṣe challenge baba níbi tó tin káwọ́ sẹ́yìn rojọ́. Wumi Delilah. Wumi de Delilah. Delilah ni ke bá mi fi ko ko lateni lọ. Wumi Delilah. Oh, ṣe challenge baba ìgbà tí baba sọ pé o máa ń dóko kiri. Ipe tó bá ti fi ògùn sínú noodles Mohbad, wá bọ́ta wá lọ dóko kiri Mohbad á ti sùn lọ. Gbogbo ògùn ohun tó ń fi sóúnjẹ Mohbad gan, ó lè pa sára. Ó lè affect kidney ẹ̀. Wọ́n sọ fún ẹni. Ògùn ohun ò dá. Wá mú ògùn ohun. Báwo la ṣe mọ bógùn ohun yẹn gan ṣe pọ̀ tó. Baba ni ó máa fi sí noodles ọmọ yẹn, wá bọ́ta wá lọ dóko. Ó wá sọ fún wa sí pé baba ò challenge paternity. Baba challenge ẹ. Ó gbọ́ nǹkan tí baba sọ ni. Baba sọ pé wọ́n ń gbọ́ ọmọ àlè wá sílé alọ́ba. Ó ní paraventure táwọn bá gba ọmọ yẹn, ó yìí máa affect ẹ lọ́jọ́ iwájú. Wọ́n ní bí pé kégún máa lé kiri, bí kó máa lálàkàlà tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ sọ́mọ yẹn. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe gbé ẹ kúrò nínú ilé Mohbad tí Mohbad rà yẹn. Tí Bella Shmurda tó lọ gba ilé mi fún ẹ. Bella Shmurda mo sì ń bọ̀ wá báwọ̀ o. Mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀. Olójú gbígbẹ, ojú ẹ̀ dàbí ẹ̀pà yíyan. My husband never for once questioned the paternity of our sunshine during his lifetime. Neither did my father-in-law or his families. Baba challenged Liam's paternity. Àwọn family baba wo ló ń sọ. Baba nìkan ló challenge ẹ. Ìyá Mohbad ìwọ ló ń bọ̀. Darosha ìwọ ló ń bọ̀. Wumi ìwọ ló ń bọ̀. Sumonu Àdúrà ìwọ ló ń bọ̀. So àwọn family wo Ìbùkún Taylor ìwọ ló ń bọ̀. So àwọn family wo ló fẹ́ challenge ẹ. Ta ló kè níwájú Serubabel ló máa fi wọ́n ṣe. Ta ló ń sọ̀rọ̀ nígbà tí Wumi ò tí sọ̀rọ̀ ló máa fi wọ́n ṣe. Ó wá ní family ò challenge. Àwọn family náà dà. Àwọn náà dà. Ṣé family tó ti fọwọ́ ara ẹ̀ destroy. Family tó ti báyé wọn jẹ́. Olóbùkún ọmọ. Ẹ jẹ́ máa ká lọ. Only my father-in-law, my husband never for once questioned the paternity of our sunshine during his lifetime. Neither did my father-in-law or exactly. Wumi, Mohbad might not challenge the paternity of that child directly. Mo ti sọ fún ẹ, Atoluyemi, Wumi she never paid attention to details, and nítorí pé daft. Kò yé yín, mo ti sọ pé dambu ló wà lọ́pọlọ ẹ̀. Kò mọ̀ pé àwọn orin tí Mohbad ń kọ yẹn òun ló ń bá wí. Wumi now, Mohbad challenge that paternity. Go and listen to Maria be like Eba Pantiteni ko wa kọrin yẹn. Maria be like Marita. Maria be like Joseph. Mohbad sọ pé wọ́n ní Maria òun ni Joseph. Gbogbo yẹn lọ bá mi wo ìtàn Joseph àti Maria nínú Bible. Wọ́n bímọ. Wọ́n dẹ̀ gbọ́mọ wá sínú ilé yẹn. Wumi, Mohbad has said everything in his music. Just because you don't love that guy
tó bá love èèyàn ni wàá love iṣẹ́ tọ́kọ ẹ ṣe tó bá love èèyàn ni wàá máa gbé iṣẹ́ ọkọ ẹ lárugẹ ìwọ gangan ló máa sọ túmọ̀ orin yẹn fún wa. Am I communicating? Mohbad has said everything is facing from your hand and the hands of your àwọn tó ń dún ẹ. Mohbad ti sọ gbogbo ẹnu orin. But you never listened. Go and check it. Weekend. Thank you, Angela Woods. I'm going to play the Weekend after this chat. Tell you, but Wumi, Maria being eba npe anti teni omologo gbogbo yin lo moko. Maria being like Marita and teni omologo orin yen ma nko. Anti keji e kilo ko anti Tolani. Te ba wen to mo photo crop photo ka mu photo po mora won egbe yen fun ten anti Tolani but anti teni omologo iyen ma ko gbogbo yin word for word ni e ba pa ti Tolani ko pe wole ko ba mi ko yin Maria be like Marita Wumi ibo lo o gba lyrics yen ni tó bá gbọ́ nǹkan tó ń kọ tó go gboyinbo náà báyìí lọ type sínú ẹ Weekend lyrics wàá rí gbogbo nǹkan tó kọ ìwọ ló bá wí náà ẹ jẹ́ kí ma kọ lọ ẹ jẹ́ kí ma sọ lọ Oni, the first time I heard about his doubts was on social media. He never spoke to me personally about the DNA till this very day. Wumi, o de nparo, ṣé torí oku ọ̀run ti kú. Ẹ jẹ́ kí ma sọ lọ. My father-in-law's legal team reached out to my legal team, who then gave him the terms and conditions in which the DNA will be conducted. Wumi ma worry say, wọ́n ti fún bàbá ní terms and conditions. We will get there. Wumi, ma worry. Wo ma worry are. Wo ma worry are. We will get there. Since November, I have been waiting for a court order to proceed with the DNA testing. Wumi ma worry said, don't worry. However, I am now being asked to take Liam to my father-in-law so the test can be done. Which of you will take your son to such a man in this circumstance? Wumi? Okay, if you don't want to take him there, we can always come to your house, give us your address. We will send the doctors to your house to come and take Liam's swab. Swab, why they swab Baba Mohbad? End of story. You don't have to go anywhere. Ma worry. You don't have to take your son to Baba. If you are ready, we will send our doctors. They will come to you. They will take Boya Liam Loma Lonio. Boya Ito Enio. Anything one magba. One day mu pẹ̀lú ti Baba. One lo she. Abiko ye Wumi. So ma da wa lórí ru ma nu wa Wumi àmọ́ jẹ ẹ jẹ́ kí ma kà lọ. Oni, if you were in my shoes, will you feel safe to take your son to a man who has come online to defame your character and lie to you? Wumi, so biti Baba ti defame character, Baba never defamed your character, Wumi. And even if at all Baba defamed your character, you were at that corona inquest. You should have challenged Baba. You have a lawyer there, Wumi. You should have challenged Baba. Lawyer Baba ti sọ pé, I beg to challenge. Objection, my lord. Objection overruled. Objection, my lord. Objection overruled. Bó ṣe máa ṣe fápú ńjọ́ tó bá gbé lọ kóòtù nìyẹn. Apu, our market. Apu ló ń wá justice fún Wumi. Justice wá ń lé Apu kiri báyìí. Apu, bó ṣe máa sọ́njọ́ yẹn nìyẹn. Objection, my lord. Lawyer Namayowa wá sọ pé, objection overruled. Wumi, ó sọ pé, if you were in my shoes, will you feel safe to take your son to a man who has come online to defame your character and lie of you? Wumi, we don't need to know this. Am I communicating? You said Baba Mohbad is lying on you. But you were at the corona inquest. Ìgbà tí Baba Mohbad sọ pé òun fògùn sí oúnjẹ Mohbad, tí Mohbad ń sùn, tó máa lọ dókòǹtà. Ìwọ ṣe sọ fún lawyer kó object the accusation yẹn. You never did. You kept mute. And in civilized world, lílù tí mo wà yìí. Keeping mute means acceptance. So ma wa kọ gbogbo lórí burúkú yìí fún wa. Ṣé àwọn lórí burúkú tó ń comment lórí Insta blog yẹn àti bí tó máa ń gbé ẹ sí yẹn. O ti bribe Insta blog àbí. Àwọn lórí burúkú tí mo lọ comment bẹ́ẹ̀. Àwọn nìkan máa fún ní emotional blackmail yẹn. Àwọn orí yẹn abo gbọ́ ni. Àwọn orí yẹn ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ. Ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ. Come out and say your truth. Baba ń parọ́ mọ́ ẹ. Auntie Busola, God bless you, ma'am. Thank you, ma'am.
Ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ, come out and say your truth. Kò yé blackmail wa pẹ̀lú emotional, stupid emotions ẹ. Ẹ jẹ́ kí n máa sọ lọ. You've all seen the curses and threats made on my son's enemy. Yet some of you are telling me to expose my son to further potential harm. Wumi, which harm ni bàbá fẹ́ ṣe fún ẹ? Ṣó bá pọ̀ ti sorry náà. Ó ní bàbá ló pa Mohbad. Ṣé gbótò mu ti dà ẹ́ lórí rú ni? Ìwọ ló pa Mohbad, ìwọ ló wà ńbẹ̀ ìgbà tí Mohbad kú. Ṣé bàbá wà nínú ilé yẹn ni? Tó fi sọ pé bàbá ló pa Mohbad. Ó ti ń sọ sí pé ta ló máa gbé ọmọ ẹ lọ fún bàbá. Tí bàbá máa harm ọmọ ẹ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. The relentless social media bullying and threats have made it impossible for me to even take Liam out in public. Yes, ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ kí n sọ nǹkan tó sọ bí báyìí. Wùmí sọ pé the relentless social media bullying and threats have made it impossible for me to even take Liam out in public. Ẹ jẹ́ kí n ṣàlàyé bẹ́ẹ̀ fún yín. Wùmí sọ pé gbogbo bully tó ń bully ọmọ òun àtòun. Ó ní kò jẹ́ kóhun tiẹ̀ lè gbé Liam jáde. Wùmí, irọ́ ló máa pàyà láyà ẹ. Ìgbà tó lọ fún Ápú ní owó iṣẹ́ tó ń ṣe fún ẹ. Ápú, ó mọ bí tápú ń gbé ni. Ìgàndò lápú ń gbé. Ápú, ọwọ́ yìí máa bà wọ́n náà. Ṣó mọ̀ pé bí 3 weeks ago, Ápú, mo rí ẹ ní Ìgàndò General Hospital. Ápú, ó dé bọ́nẹ̀tì olórí burúkú báyìí. Ó dàbí elephant tí mọ́tò gbá tí trailer gbá sí títì tó wá wúkú. Bó ṣe rí nìyẹn. Gbogbo elephant tí a sì sí ẹsẹ̀ báyìí. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí kò ń ṣápú, sorry, bó ṣe mistake. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, Ìgàndò General Hospital, CCTV mi capture ẹ̀ ń bẹ̀. Mo ní kó fi ẹlẹ̀ ni. Àsìkò tí tó. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, ọwọ́ máa bá ẹ. General Hospital Ìgàndò, ó dẹ̀ gba ẹgbẹ́ CCTV mi kọjá báyìí. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, General Hospital Ìgàndò 3 weeks ago, sọ fún mi pé ó lọ síbẹ̀. Ó dé bọ́nẹ̀tì báyìí. Mo ṣe mistake ni kò ń ṣápú. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, wèrè tó ń wá tipa bọ́lẹ̀ kájà tó sọ pé òun wa mọ́tò. Wèrè tó máa yí steering níbẹ̀ tó ń yí mọ́tò ní pákó ni. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, Wùmí, ìwọ sọ pé fear táwọn tó fi ń bully wa àtọmọ ẹ lórí social media. Ó sọ pé kò jẹ́ kó lè gbé ọmọ jáde. Wùmí, ó dàbí orí ọpọlọ ẹ ti kú. Ó ti gbàgbé pé ó lọ sọ́dọ̀ Ẹlẹ́dẹ̀ Ọlábánjí ni. Ìgàndò rural area outside Lagos ni Ọlábánjí ń gbé. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí olè oní paper ni tó jẹ́ pé gbogbo ayé òfin tọrọ ni. Wọ́n bá raise àwọn ọmọ ẹ̀ ni, wọ́n gba ilé fún ni, wọ́n gba ṣọ́ọ̀bù fún ni, àtòun àtọkọ ẹ̀ working cops ni wọ́n. Òkú ni wọ́n dẹ̀ wà láàyè. Wọ́n ń gbà ṣe wọn ṣe lójú ẹ̀mí wọn. Ẹni tí ò ní ṣẹ́gun lọ́wọ́, ó ń tiraka láti ṣe nǹkan sínú ilé rẹ̀. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, Wùmí, ó sì lọ kí Ẹlẹ́dẹ̀ Ọlábánjí nílé tó gbé Liam lọ. Ó wá ń sọ sí pé bully tó ń bully ẹ lórí social media kò jẹ́ kó lè jáde. Wùmí, are you for real? And with evidence, CCTV mi ń bọ̀ ní next weekend tá máa mú yìí. Mi lè sọjọ́ tó máa jẹ́. Máa gbé gbogbo evidence gbogbo bí tó lọ máa gbé wá fún ẹ. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, ó máa lọ kínlé. Ó máa lọ kínlé. Ìgàndò máa lọ ń gbé. Ó dẹ̀ sọ pé kí n lè jáde. Wùmí, irọ́ pàyà láyà ẹ̀. Kí ló dé tó máa ń parọ́ báyìí? Irọ́ yẹn adẹ̀ máa ń mú ẹni. Wùmí, ó sọ pé torí à ń threaten ẹ. Ó sọ pé torí 13 wà àti ọmọ ẹ. Ó sọ pé kò jẹ́ kẹ́ lè jáde lẹ́nu ẹ. Last week máa lóyìn lọ kí Ẹlẹ́dẹ̀ Ọlábánjí dẹ́n sọ̀kan tó lọ ṣe ń bẹ̀. Ó lọ fún lówó ni. Ṣó dẹ̀ mà wọ́n tó rojọ́ fún. Ó sọ pé lórí burúkú ni gbogbo wọn. Ipe wọn ò gbọ́ ohun wọn. Ó ní gbogbo àwọn tó ń jà fún ẹ. Ó ní wọn ò gbọ́ ohun wọn, wọ́n kàn ń gbowó lọ́wọ́ ẹ ni. Ó ní ṣé ó jẹ́ kó play voice Prime Boy ìjọ tó play yẹn. Ṣé gbogbo yín rántí voice note Prime Boy tó play? Wùmí, ibi tó ti sọ máa gbé wá fún ẹ. Àní gbogbo ẹ̀ la máa gbé wá next week. Mo ń gádà àwọn nǹkan kan ni. Tí n bá ti ṣe tán máa gbé wá. Wùmí, ó ti gbàgbé ni. Ìgbà tó kúrò lọ́dọ̀ Ẹlẹ́dẹ̀ Ọlábánjí olè tó ń wa tipa tó sọ pé òun wa ká. Wèrè tó ń wa tipa tó sọ pé òun wa ká. Tó ń wa bọ́lẹ̀ kájà. A máa yí steering náà máa mí ni. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí, pósí ẹ lọ́gbélé ẹ lọ́wọ́ tó sọ pọ́n fún ẹ mọ́tò. Pósí lọ́gbélé ẹ lọ́wọ́, ibi tó máa sí ẹ sí nìyẹn.
Pósí lọ gbé ní ẹ lọ́wọ́ tọ́nà fún ẹ mọ́tò. Ẹlẹ́jẹ̀ Ọlábánjí. Pósí lọ gbé ní ẹ lọ́wọ́ ibi tó máa ṣẹ́sì yẹn. Ikú tó máa pa ẹ́ ló ti gbé dání yẹn. Pẹ̀lú elephantiasis ẹsẹ̀ yẹn gan. Ìtorí wọ́n capture ẹ̀tọ́ fún mi ni. Elephantiasis ẹsẹ̀ ní Godo General Hospital ní 2 weeks ago àbí 3 weeks ago. Elephantiasis ẹsẹ̀ yẹn on lè rí pósí fún ẹ. Ṣó mọ̀ pé dẹ̀rọ ṣá ó yìí ra pikin pósí àti pikin pósí o àti adult pósí o Ẹlẹ́jẹ̀ Ọlábánjí wọ́n lè rí kọ̀kọ̀rà fún ẹ. Òkú ẹyẹ ló máa jẹ́ gbẹ̀yìn. Ìjẹkújẹ tó wá sórí Facebook wá jẹ ẹyẹ ló máa jẹ òkú ẹgbẹ̀yìn Ẹlẹ́jẹ̀ Ọlábánjí olè oníjẹkújẹ ọ̀bì àti ẹni ní òpẹ́ sí ọ̀pẹ́ wọn ọ̀pẹ́ sí òye wọn olóṣì ó tọrọ ó máa táṣì ni èyí tó lọ yẹn náà wọn kúkú pé ó tọrọ àǹkárá tọrọ gbogbo ẹni mo fẹ́ wà àwọn ọmọ mi ò lóúnjẹ tó máa jẹ ẹjọ́ máa tí n bá tiẹ̀ wà máa róúnjẹ kò a máa kó oúnjẹ kiri pátí ni a máa jẹ wọ̀ bílíkì wọ̀ bìyà onípàrágà 25 àti tó ti ń jàjà iná tó ń fẹ́ fún tó ń sópa lórí ibi tó ti ń ṣe ṣó ìjọ dẹ́tùọ̀ tí ṣọ́ọ̀bù ẹ kò kúrò lójú kan aláàánú ti sá fún ẹ irú èmi èlò ló máa tẹ́kì mi mo lè fún ẹ ní 500,000 kó fi kó oríṣiríṣi jọ ara ló ń ta ẹ̀ náà tó bá ti benefit báyìí wàá máa bọ́ ẹnìyẹn ni the same thing ló ṣe fún Sister Rufosabe mo rántí ìjọ náà Sister Rufosabe máa pé wọ́n sí kó jẹ́rìí sọ̀rọ̀ yìí ìgbà tí mo lọ sí party Genesis ń gbà yẹn èmi àti ẹ ti jà o bó ṣe gbẹ̀yìn wá nìyẹn tó lọ pé Rufosabe tó ní kí Rufosabe máa bẹ̀ mí kó máa bẹ̀ mí òun fẹ́ wá sí party yẹn òun ò fojújọ èèyàn kankan bẹ̀ kémi má bínú mo dẹ̀ sọ fún Rufosabe tẹ́ bá wò mí kẹ́pẹ́ wọlé mo ní Rufosabe mo ní mo ti gbé èmi àti ọjà ṣùgbọ́n kó dúró sáyẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ń bí party là fún kìnà ó bẹ̀bẹ̀ lọ ni olóṣì ìwọ ló fẹ́ máa bọ́ àwọn èèyàn ìwọ ló fẹ́ máa bọ́ àwọn àwa intelligent people àwa tá àtọrọ jẹ ká tó jẹun ó wò wá ní Wùmí ń sanwó fẹ́yìn ni ṣebí Wùmí wá fún ẹ lówó ni níjọ́ tó wá sílé ẹ̀ tó ń parọ́ pé àwa à ń búlì òun ò lè jáde báwo ló ṣe délé ẹ̀ Ìgọ́dọ̀ ló ń gbé Ogun State ló ń gbé Wùmí ò lè lọ sógun State kò má ṣe Lẹ́kì ló lọ kò má ṣe Victoria Land ló lọ ó lọ sógun State níbi tó ti ń gbalé ní 2,000 per month ó lọ sógun State face me and slap you nílé Ẹlẹ́jẹ̀ Ọlábánjí ìwọ wá bọ́ táǹsì ó sọ fún wa pé ò lè jáde ó lọ sódì ní Ogun State ó lọ sí Lẹ́kì ó lọ sí vi ó lọ Ṣómólú gan ó lọ Sónípan ó lọ sí Kòròdú ṣùgbọ́n lè lọ kẹ́lẹ́jẹ̀ Ọlábánjí lé ẹ yẹ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín o tí máa dẹ̀ gbé wá fún yín next week ìgbà tó kúrò lọ́dọ̀ Ẹlẹ́jẹ̀ Ọlábánjí ó wá pèèyàn kan tí mo forúkọ bò láṣìírí ó wá ń complain ó náà tí yẹn ò mọ̀jú owó lọ ó ní bóun ṣe dé náà ó ní ló ń sọ pé ẹ mú nǹkan kan wá fún mi ní Arábìdé God bless you ó ní ló ń sọ pé ẹ mú nǹkan kan wá fún mi ní ẹ mú nǹkan kan Wùmí ló ń bá wí yẹn o TikTok ó yẹ ṣe hello sí mi ẹ̀yin ti TikTok ẹ ṣáà ẹ hold on ẹ̀yin ti TikTok wọ́n ti flag wa ẹ bá mi ṣe love and like ẹ̀yin Facebook ẹ ṣe love and like wọ́n ti flag wa ẹ ṣe love and like Facebook because ẹ love and like lọ ṣe flag ṣá ìwà lórí chat yẹn ni ta ni mo lè pè ní Facebook sis ma pè yín sí mo fẹ́ sáré bèrè nǹkan pa mi ò sí lórí Facebook sis mi fẹ́ dárúkọ yín ẹ lọ sínú inbox sí Facebook yín tẹ́ bá ń wò mí sis ẹ lọ sí Facebook yín tẹ́ bá ń wò mí ṣe second one ẹ bá mi wo title video yẹn ṣe part 2 là ń wò yìí mo kọ Sister Tolani mo kọ Wumi's analysis part 2 ṣé nǹkan tó wà níbẹ̀ yẹn nìyẹn okay ṣé video yẹn padà ní gbogbo ẹ̀ ti dàrú mọ́ mi lójú mo ń bọ̀ ẹ dúró ẹ jẹ́ n lọ wò ẹ má bínú because ó ti dàrú mọ́ mi lójú o ṣáyì wá ń ta ni lójú kò yé mi mọ́ ẹ jẹ́ n lọ wò ẹ má bínú pa ẹ pè sí second phone yẹn pa ẹ pè sí second phone pa ẹ pè sí second phone mo fẹ́ lè ṣe show okay àyíwá ń bẹ̀ kí tí wọ́n á gbé part 2 sí ó ti wálẹ̀ was ló ń sọ ṣé fídíò yẹn ti wálẹ̀ okay jẹ́ ká máa sọ lọ
ẹ jẹ́ ká máa sọ lọ. Okay. PA, ẹ jẹ́ sáré pé PA ò sí lórí Facebook, orí Instagram, orí TikTok ló wà, but ẹ jẹ́ sáré pé PA mo ń bọ̀. PA dà. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ PA ṣá ń bá mi jẹ́ lójoojúmọ́.